Hello. Ní Naomi o, ó dé sáàfin ṣẹ́wọ̀n pé tó bá wà ó ń lọ. Kò tó torí kábíyèsí sọ pé òun máa sọ fún òun máa ṣe. Òun máa officialize ẹ̀ tí Naomi bá máa dé pátápátá. Torí ọ̀rọ̀ Naomi, ó máa ń jọ kábíyèsí lójú. Ọ̀rọ̀ Naomi ó máa ń jọ torí Naomi kábíyèsí ti nífẹ̀ẹ́ jù. Ìfẹ́ tí kábíyèsí ní sí Naomi, ìfẹ́ ìṣẹ̀tàn ni o. Torí Naomi ó kàn máa ń jọ kábíyèsí lójú ni pé ọmọ ìṣá. Torí mystery ni ọ̀rọ̀ Naomi. Bẹ́ẹ̀ ni, kábíyèsí kò tí ì mọ̀ wá Naomi tán. Torí bí ìwà Naomi dàbí chameleon níṣojú kábíyèsí. Àbọ̀ Ọlọ́run á dájú lórí àwọn méjèèjì. Á lora wọn gbó. Ìyanu yóò máa ṣẹlẹ̀, ìyanu ayọ̀ yóò máa ṣẹlẹ̀ láàrin Naomi àti kábíyèsí. Torí gbogbo ìdí kábíyèsí ń ṣe fún Naomi. Ara ń ta àwọn wọ̀nbílíkì wọ̀nbíà. Nǹkan tí àwọn alọ́kólóhùnkígbe ni máa ń sọ fún wọn pé àwọn pípù yìí alọ́kólóhùnkígbe ni wọ́n. Torí nǹkan tí ò ṣe tiwọn, òun náà máa fẹ́ fi gàngàn fà á. Àwọn kọ́ làwọn ní olè ojú kòkòrò kò jẹ́ kán gbádùn. Ọkọ Naomi ìyẹn kábíyèsí ó wọ̀ wọ́n lójú. Wọ́n fi ọkọ wọn lẹ̀ wọ́n sá wá sílé ọkọ ọlọ́kọ. Níbo náà ti ń ṣe? Ẹ wá ń ju torí ẹ̀ ní Ògún yóò lè ṣẹ. Torí ẹ̀ gbogbo èrò búburú tẹ̀ ń gbà kò lè ṣẹ mọ́ Naomi lára. Torí ẹ ti mọ̀ pé olè lẹ wá jà. Wọ́n ní olè kó ń bẹ́nu ọ̀nà wọlé, ẹ̀yìnkùlé ló máa ń gbà wọlé àbí window. Torí ibẹ̀ ṣe wà yẹn window lẹ gbà wọlé, window náà lè máa gbà lọ. Naomi gangan ni igi gangan tó bẹ́nu ọ̀nà wọlé. Òun lọ original ìyàwó. Ẹ má wulẹ̀ jàǹpátá. Torí àlàyé ò lè ṣẹ mọ́ lára. Wọ́n bá ní Naomi sọ pé kóhun tiẹ̀ lọ sínú chamber òun. Kábíyèsí kóhun tiẹ̀ lọ mú nǹkan àbí nǹkan ìbí kejì níbẹ̀. Nígbà tó débẹ̀ torí wọ́n kọ́kọ́ máa sanctify ibẹ̀ yẹn kí Naomi gan tó ti kó síbẹ̀. Because kò tó bá wá sùn sọ́dọ̀ kábíyèsí, òun gangan lọ original ìyàwó. Níbi tí kábíyèsí ṣe dé láàfin yẹn. Inú yàrá kábíyèsí ló máa ń sùn. Gbogbo everything. Anything. Torí òun ni ìyàwó ilé. Òun ni ìyàwó tí ó fọkàn tán. Gbogbo àwọn tó kù, ìyàwó níyàwó ni wọ́n. Kábíyèsí kàn gbé wọn wọlé kì í ṣe ìyàwó kábíyèsí. Wọ́n sì máa ń sọ pé wọ́n ní ìyàwó Ifá ni wọ́n. Bóyá ìyàwó àwọn alálẹ̀ ni ọlọ́lọ́yè sọ. Kábíyèsí wọ́n ní kábíyèsí wá sọ pé ìyàwó Ifá ni wọ́n ṣe ìyàwó kábíyèsí. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ burúkú tó ń tẹ̀rẹ̀. Ṣé kò wá rí bẹ́ẹ̀? Ó ṣe gàtè kò jọ gàtè. Ló fẹsẹ̀ méjèèjì tiro. Ṣé ẹbí kì í ṣe bí ẹnì kankan wọn. Kì í ṣe bí ẹnikẹ́ni àwọn tó ń gbojú fèrè sí wọlé. Torí wọ́n sì mọ̀ pé olè náà wá jà kì í ṣàwọn náà lọ́kọ. Wọ́n ṣàfi tipátipá fẹ́ fọkọ Naomi. Ọlọ́run ò dè gbà fún wọn. Wọ́n bá sọ pé bí Naomi ṣe wá ní kóhun tiẹ̀ lọ sí ṣẹ́bà kóhun lọ mú nǹkan kan wà nínú yàrá àwọn kóhun lọ mú kóhun tó padà sí Àkúrẹ́. Wọ́n ní bó ṣe ṣílẹ̀kùn báyìí ló bá rí vulture. Kí ló ń pè ní vulture gan pàápàá? Ó tẹ̀ sí gbàgbé bí àwọn Yorùbá ṣe máa ń pè. Vulture ṣé gúnugún kọ́ ni? Ó dàbí pé gúnugún náà máa ń pè ní vulture. Wọ́n ní ló bá rí lórí bẹ́ẹ̀dì Naomi bíbá. Ó ti dòkú síbẹ̀. Gbogbo àwọn ọ̀tá wa pátápátá náà máa dòkú. Níṣẹ́ tó máa jẹ́ alààyè. Wọ́n tún lọ sórí bẹ́ẹ̀dì ẹ̀ nínú bẹ́ẹ̀dì tó máa ń sùn sí. Wọ́n ní ṣe lórí bẹ́ẹ̀dì ẹ̀ wọ́n wá bá òkú gúnugún bẹ̀. Wọ́n ní ìbá jẹ́ èròkérò tó bá gbé síbẹ̀ yẹn. Torí Bíbélì ti sọ fún wa ó ní kò sí ohun ìjà olóró kan tó lè ṣe sí wa tó lè pa á lára. Ibẹ̀ kọ́ ni ilé gúnugún. Ṣé ilé gúnugún wà lórí bẹ́ẹ̀dì Naomi ni? Ẹ̀yin mọ bó ṣe fò débẹ̀ báyìí. Ó gbiná lójijì. Bíbélì sọ pé Olúwa lolùṣọ́ àgùntàn mi kì yóò ṣe aláìní. Ó mú mi dùbúlẹ̀ ní pápá oko tútù, ó wọ ọkàn mi lára.
ó lọ sípa ọ̀nà òdodo nítorí orúkọ rẹ̀, nítòótọ́ ire àti àánú yóò máa tọ̀ mí lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo. Àwa yóò sì máa gbé lólú àti títí láéláé. Àmín. Bẹ́ẹ̀ ni, bó ṣe fò síbẹ̀, bí wọ́n pa síbẹ̀ o, bí wọ́n ti lọ ṣílẹ̀kùn yẹn lẹ́yìn Naomi o, wọ́n yàn wọlé o, wọ́n tọ̀ wá sùn sórí bẹ́ẹ̀dì o, ó ń tọ̀ Sátánì àtàwọn ọmọ ogun àwọn náà di òkú tán di vulture tán di gúnugún sórí bẹ́ẹ̀dì yẹn tí Ọlọ́run dẹ̀ tí Holy Ghost fire tó consume wọn tó scatter to death. Níbo lẹ fi àṣẹ Ọlọ́run sí? Wọ́n láwọn kan sọ pé wọ́n ní bó ṣe débẹ̀ ṣá, ẹ jẹ́ sọ máì tí bọ̀ sí another dimension. Wọ́n ní bí kábíyèsí náà mi kan ṣe débẹ̀ ó pariwo kábíyèsí ẹ wá wò kọ́. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní scream bí kábíyèsí ṣe débẹ̀. Ó ní kábíyèsí wá wẹ̀. Bó sá padà, wọ́n ní sá padà lọ bá kábíyèsí kan tó ń rí ní ìjẹun bá àwọn kan ṣe kọ́. Bí kábíyèsí ṣe débẹ̀, ó lóun ìwọlé kábíyèsí lè ké nìkan, ó ní kábíyèsí wọ bedroom ló bá rí gúnugún yẹn tó ti di òkú síbẹ̀. Òkú gúnugún ṣá náà rí lórí bẹ́ẹ̀dì náà. Kábíyèsí ta ló ṣe wípé ṣé ó ń tọ̀hún gbé òkú gúnugún wọlé ni àbí ó ń tọ̀hún di ọ̀fẹ́ wọnú bẹ́ẹ̀dì àbí gúnugún kàn déédéé ṣe débẹ̀. Ó ní nǹkan tán pè síbẹ̀ tí ò lè mú Naomi. Ọlọ́run ti sọ di òkú ó ti sọ di nǹkan burúkú tí ò ní gbérí mọ́ títí láéláé. Sáré ẹ̀yọ́ kan sọ pé àwọn rúkú gúnugún pé ó ń fò kiri nínú yàrá, ó fò kiri yẹn ìbàdàn. Bẹ́ẹ̀ Ọlọ́run ti pa síbẹ̀. Àwọn ogun ọ̀run ti pa síbẹ̀. Holy Ghost fire ti consume, ti jóná mọ́ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, wọ́n ní kábíyèsí wá bẹ̀rẹ̀ sí ta ló máa ṣe lè? Kò sẹ́nìkan tó máa wá láti ta tó máa ṣe bí kò ṣe àwọn NRC. Bẹ́ẹ̀ ni, wọ́n ní nínú ààfin ìṣá ni gbogbo orú nǹkan bẹ́ẹ̀ máa ti ṣẹlẹ̀. Wọ́n ní kábíyèsí wá ṣẹlẹ̀ fún dìgbà tí ìyá onífá bá dé. Pé tí ìyá onífá bá dé, ìyá onífá ló máa ṣe àlàyé bí kinní yẹn ṣe débẹ̀. Bẹ́ẹ̀ ni, kàyéfì ni. Ṣé mọ̀ pé ẹni tí ò bá ní ojú inú tó bá ní kinní kò lè mọ ìtumọ̀ kinní yẹn. Wọ́n ní tí ìyá onífá bá dé, á wá sọ ìtumọ̀ ibi tí gúnugún rìn wọnú orí bẹ́ẹ̀dì Naomi. Ẹ̀yin èèyàn wa, wọ́n kàn ń ṣe lásán ni. Wọ́n ò lè rí Naomi mọ̀ débi wọ́n fẹ́ rí àwọn ọmọ ẹ̀ mọ̀. Olè ni wọ́n ò bẹ́ẹ̀ ọ̀nà wọlé ojú window. Mi ì mọ problem o. Tí ò bá wọ̀ fún yín kó ṣe é ṣe fún yín padà sílé ọkọ yín ibẹ̀ yẹn ò ṣe lè yẹn padà sílé ọkọ yín kẹ́ fi kó Naomi sílẹ̀. Torí ẹ̀ lọ́lọ́run ò ṣe gbà fún yín. Torí ẹ̀ ní gbogbo eré tẹ̀ ń sá ẹ sáré títí ẹ kọlu òpónà. Lágbára Ọlọ́run. Kí ló dé? Ẹ fi Naomi lọ́rùn sílẹ̀. Kẹ́dẹ̀ máa wò ó. Tí ó bá jẹ́ ìṣẹ́jú kan lẹ fi fún Naomi, lẹ ronú pìwàdà. Ká má ti sọ pé kẹ́ fi gbogbo ayé yín kẹ́ fi ronú pìwàdà. Ẹ rí bí Naomi ẹ̀ ṣe. Naomi ò dẹ̀ ní bínú pé ẹ wá fẹ́ ọkọ òun. Ó jọ̀wọ́. Tí ò bá jẹ́ pé ṣe lẹ̀ ń disturb ẹ̀ disturb ẹ̀ ń dà láàmú nílé ọkọ ẹ̀. Naomi ò tiẹ̀ já pátá pé bóyá kí wọ́n máa ní kí gbogbo yín máa bọ̀. Ṣé bóun ló ṣàdúrà ńjọ́ kìíní àná? Kábíyèsí o, adé á pẹ́ lórí o, bàtà pẹ́ lẹ́sẹ̀ o, olórí máa pọ̀ sí láàfin o, kinní kan. Tí gbogbo èrò ṣe yéé. Ọmọ yẹn dọ̀, tinú ẹ̀ ló fi súre fún kábíyèsí. Ṣùgbọ́n gbogbo ère náà sí kábíyèsí. Ìṣèlú àdúrà náà ṣèbí wọ́n take wọ́n turn outside down. Wọ́n ní Naomi ló sọ pé kí kábíyèsí ló sọ pé kí olórí máa pọ̀ sí. Ṣé kò dénú ẹ̀ ló ṣe sọ pé kí olórí pọ̀ sí láàfin? Ṣé kò dénú ẹ̀ ní kàn mọ̀ọ́mọ̀ sọ bẹ́ẹ̀ ló ṣe pé kò dénú ẹ̀ o. Ọmọ yẹn sọ bí inú ẹ̀ ṣe rí. Bẹ́ẹ̀ ni ó ti mọ̀ pé ọkọ òun kò lè ṣe kó má fẹ́ obìnrin. Bẹ́ẹ̀ Naomi ìrètí Naomi ìsú kò wá sọ pé kó mú oṣó sílé, kó má jẹ sílé, kó mímí rẹ̀ sílé, kó mẹ́gbẹ́ olóògùn sílé, kó ṣe gbọ́ kó máa disturb ẹ̀. Ṣé tí Naomi bá mọ̀ pé kí kábíyèsí fẹ́ yàwó kó fẹ́ disturb ẹ̀, ṣé Naomi wá ó lè ṣe irú àdúrà yẹn fún ọkọ ẹ̀? No! Irú ẹ̀ lè wáyé láyé.
ṣùgbọ́n kí wá ní wọ́n tún wá tán ní ọ̀sán àìfẹ́ṣẹ̀ ìwéhùn ló sọ pé ẹlẹ́ sọ pé káwọn olóore pọ̀ sí ṣebí bínú yàn ṣe inú Naomi bínú ẹ̀ ṣe lórí inú rẹ̀ ni òun ló ṣe sọ bẹ́ẹ̀. Ẹ̀yin èèyàn mi ẹ ṣé òjì mo dúpẹ́ lọ́wọ́ wa ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi fi ìtókù sí comment section kẹ́lẹ́ bá mi subscribe nítorí gbogbo nǹkan tó ṣẹlẹ̀ náà ni mo ṣe sọ gbogbo mo ní mi lè ṣe kí n má sọ fún yín kí ìyànnà náà fún yín kẹ́yìn náà bá wa dá sí wọ́n ní wọ́n rí vulture gbónogún lórí bẹ́ẹ̀dì Naomi pé tí ìyá onífà bá dé á sọ ìtumọ̀ ẹni tó ṣe ẹ̀tẹ́ ẹni tó ṣe lẹ́lẹ̀ kan sí ànímọ̀ ìpá àwọn ọ̀nà ṣe àwọn náà máa ṣe àwọn nínú òbú àwọn tí Jésù ti ṣetán láti disgrace ayé wọn. Ẹ ṣẹ̀yìn èèyàn a máa rí yín bá ọ àwọn aláwọ̀ máa wá ẹ̀yìn náà máa bá lórúkọ Jésù Olúwa wa àmì ẹ ṣé gan èèyàn mi pàtàkì tó sẹ́lẹ̀ ń tẹ́jú àbọ̀ Ọlọ́run adájú lórí yín o ẹ ṣé gan ni.